Ni ààrẹ ti tún gbára mi dé ọmọ ọ̀rọ̀ míyàn lọ́yọ̀ọ́lé ààrẹ almaroof ẹ tẹ̀lé mi lórí Facebook ààrẹ almaroof TV2 TV1 ààrẹ almaroof lórí YouTube ààrẹ almaroof lórí Instagram ààrẹ almaroof lórí TikTok ẹ tẹ̀lé mi àṣà àti ìṣe òun làwa gbójúlé bẹ́ẹ̀ ni Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o ẹ tẹ̀lé mi. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. Ẹ wo clip kékeré tí mo fẹ́ fi ṣọwọ́ sókè yìí. Clip náà á kéré gan nípa owó Nàìjíríà, níbi owó wa ṣe ní agbára tó. Mo rí fọ́nrán 1 naira àti 50 kọ́bọ̀ àti 1 kọ́bọ̀ àti 50 penny àbílò láàpẹ̀ ńgbà náà. Mo rí àwọn owó yẹn lórí péjì àbúrò mi kan, mo ní kó sẹ́ǹdì ẹ̀ sí mi. Ẹ wo owó yìí nígbà náà táwa kéré bí ọmọ ọdún 5, 6 sí 7. Ààtò ẹlẹ́rù ẹni tó mú tó bá rí 1 naira lọ́wọ́ ẹ̀ wọ́n á mú ẹ délé àdàbẹ̀ pé 1 million náà rí lọ́wọ́ ẹ̀. Nígbà náà wàá tún wá rìn tí àwọn òbí ẹ bá fún ẹ lówó tó bá mú owó fún ẹ dání báyìí ẹnì kankan ò ní gba owó yẹn lọ́wọ́ ẹ̀. 50 naira nígbà táwa ti dàgbà tá a ti wọ bí ọmọ 15 years 50 naira ni owó táwa kọ́kọ́ ná fáwọn olórin. Bẹ́ẹ̀ ni mo rántí nígbà náà tí mo wà nílùú bàbá mi lọ́yọ̀ọ́, owó yìí là ń rán fún àwọn olórin kan tó ń pè ní Afis Adigun, Isa Wayinde, kó tó di pé a tún bẹ̀rẹ̀ sí ní rí àwọn Rashidi Ayinde àǹkó. 50 naira yẹn la máa ṣẹ́ tó o bá ti mú 3 dání o máa náwó àbí 4 olórin á kì í gbádùn lè. Ẹ wo owó náà lókè. Èèyàn mélòó ló lè rí owó yẹn mọ́ nínú ilé? Èèyàn mélòó ló lè sọ pé òun ní irú owó yìí? Ẹ wá wo bí owó yìí ṣe rí nígbà yẹn. Ẹni tó bá mú owó ìdá nígbà yẹn ọ̀gá ni. Ẹ wá wo nísìn ẹ̀yin ìjọba ẹ ṣe dáadáa o. Ẹ̀yin èèyàn mi ẹ kọ́kọ́ wo owó yẹn náà. Tẹ bá wo owó yẹn máa wá padà wá kẹ́ gbọ́ nǹkan tí màá sọ lé. Ṣé wá rí ọ̀gẹ̀dẹ̀ ń bàjá ló ń pọ́n táwa bá sọ̀rọ̀ Ọlọ́run ti ní pé àwa kò máa sọ̀rọ̀ káyé gbọ́ ni. Ó ti wà nínú kádàrá tọ́lọ́run ní àwa náà máa jẹ láyé. Ẹ wo ibi tówó ti ń lọ báyìí. Èmi ló kàn, ó ti kàn wá o. Ọ̀pọ̀lọpọ̀ pè mí wọ́n ní ààrẹ almaroof òun fara kan tẹ̀lé bàbá Bọ́lá Ahmed Tinubu, òun fara kan ṣe Yorùbá nation. Mo dá ọ lóhùn, mo ní bẹ́ẹ̀ ni. Mo ní 80% òun ni mo fi ṣe Yorùbá nation gẹ́gẹ́ bí olórí Yorùbá làwa náà jẹ́ nílùú yìí. Mo ní àná 20% mo fún bàbá Bọ́lá Ahmed Tinubu. Ìdí tí mo dẹ̀ fẹ́ wá fún Bọ́lá Ahmed Tinubu ní 20% yẹn máa gbọ́. Mo rí pé ó tọ́ sí Yorùbá tá a bá dìbò wọ́n máa yan president. Wọ́n máa yan. Ó kó wá bẹ́tà ká sọ́pọ́tì ọmọ bàbá wa. Bàbá Bánjí Akíntóyè gan sọ́pọ́tì bàbá Tinubu. Bó ṣe wùlẹ̀ jẹ́ pé a fẹ́ dá dúró. Ìdí táwa fẹ́ dá dúró ó hàn sí àwa, kò hàn sáwọn míì. Àwọn míì ọpọlọ wọn dúdú nítorí pé wọ́n jẹ nídìí màdàrú. Ọdún wo nílùú Nàìjíríà fẹ́ dá? Ṣé wàá fẹ́ gbọ́? Bàbá Tinubu kàn ṣe gẹ́gẹ́ bí ipò fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì. Ó fẹ́ tún lù ṣe, wọn lè fún bàbá yẹn láyé o. Ẹ má jẹ́ n parọ́ fún yín. Tí ẹlòmíì bá wáyé náà wọn ò ní fún láyé. Àwọn alágbára tó wà lókè táwa Yorùbá ń pera wa ní Nàìjíríà, táwọn Ìgbò ń pera wa ní Nàìjíríà, àwọn Haúsá gangan náà dúró bí gẹ́gẹ́ bí Nàìjíríà.
ẹni Haúsá tó bá wà níbi kó bá mi yági wọ́n máa ń sọ pé àwọn làwọn rule ó dẹ̀ ń ṣò bó ṣe wù lè jẹ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu mà lórí pírẹsidẹ́ǹtì àwọn kábínẹ̀tì tó jẹ́ ti bàbá gógó fún bàbá yìí láàyè kò ṣiṣẹ́ bàbá ò lè rí ṣe tán bá gbà fún tó bá ní kán dìbò wọn ní dìbò fún bàbá yìí lórí pé ẹjẹ́ àṣẹ nǹkan báyìí àwítọ́ àwọn kan ní bàbá kan yanyan ó ń bá àwọn kan ó kàn ń sáhádì àwọn èèyàn ilé ìjẹ́ra kìnnì kan ilé kìnnì kan wọn ṣiṣẹ́ kankan àmọ́ èmi gbọ́ pọ́n ní bàbá ní ohun òṣèjọ ọdún 4 lọ Bọ́lá Ahmed tó lóhun òṣèjọ ọdún 4 lọ ó ti wò pé Nàìjíríà ò lè dá mú the best bet ẹ ni pé ẹ jẹ́ ká pín ẹ mọ̀ pé mo dákẹ́ mo sọ pé oṣù 6 ṣoṣù 8 ni mo fún bàbá Bọ́lá Ahmed Tinubu kí n wò yàtọ̀ bọ̀ kàkà bẹ́ẹ̀ láti 520 naira dollar to $1 ní ti ẹ̀rántí ó di 6 ọ̀sẹ̀ kejì ó di 650 ó di 7 ó di 800 to $1 900 to $1 1000 to $1 1100 to $1 1200 to $1 1300 to $1 ìgbà tó di last month ó tún padà gbogbo pípadà ẹ̀ sìn lórí tap is 1127 lánàá tí mo ṣì wò gbẹ̀yìn ẹjọ́ báwo náà ṣe fẹ́ fún bàbá yìí láàyè ẹ̀yin ọmọ Yorùbá ṣe rí in as much tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí Yorùbá yẹn tó jẹ́ pé ń di màdàrú tẹ́ tí ń jẹ ẹ̀ náà lẹ́ ń jẹ a lè kú lójú kan àmọ́ ẹ lọ kọ déètì nílẹ̀ àwa lè ti lọ o àbí ká ṣe wà láyé níjọ́ tí àwọn YouTuber máa yí ojú padà sí yín níjọ́ tí YouTuber máa yí ojú padà sí Nàìjíríà most especially ẹ̀yin olóṣèlú wọn ò ní kọ́ yín tẹ́ máa fi ní kó ní kálukú dá dúró kí ló dé táwọn ọmọ Ìgbò sọ pé àwọn fẹ́ dá dúró ó ti pè wọn ẹ jẹ́ kan dúró wáyé tẹ́ ẹ jẹ́ kí Yorùbá àtàwùsá dúró there's something behind this tẹ́ ẹ fi fẹ́ gbà ẹ wo mi ì tí ì lọ́rọ̀ lọ ti fẹ́ sọ ọ̀rọ̀ gbénú mi gan nínú ibi táwa wà yìí àti àwọn nǹkan tá à ń rí ọ̀rọ̀ gbénú mi àmọ́ tó bá yá á jẹ́ kẹ́ mọ ibi tá à ń lọ àmọ́ èmi mọ̀ yìí pé bó pẹ́ bó yá àkìlò á pé bàbá àwọn ògbà kí àwọn onígbàkìlò náà èmi ò wojọ́ ọlá wípé mo wà ń lo òyìnbó àbí mo wà ń lo òyìnbó yẹn kọ́ lèmi wo gbogbo nǹkan tọ́lọ́run fún yàn lọ́lọ́run ti fún mi o àmọ́ ìyà tó ń jẹ àwọn mẹ̀kúnnù ńlé gẹ́gẹ́ bí bàbá mi olóyè Adéyẹmọ ṣe ń sọ̀rọ̀ tá a dẹ̀ fẹ́ gbọ́ tá a fẹ́ gbà kàkà bẹ́ẹ̀ àwa ara náà la tún bu a tún create Yorùbá nation àwọn gúrùpù kan tó lọ kóra wọn jọ wọ́n tún bá wa jà wọ́n tún gba olóṣèlú wọ́n tún gba wọlé ọ̀rọ̀ ń bọ̀.